Olódùmarè ọba ọ̀run bá rẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò fẹ́ pọ̀ nítorí àwọn àfáà méjì mẹ́ta kan tí wọ́n sọ tí wọ́n ní àwọn làwọn mọ̀ nípa bí Obafemi Awolowo bó ṣe kú, pé àwọn àfáà ni wọ́n pa nítorí pé ó wọ bàtà wọnú mọ́sálásí ìyẹn nílùú Ìlọrin. Mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lórí ẹ̀, ṣùgbọ́n kò yẹ ká má sọ nítorí pé bí ìgbà téèyàn yọ́lẹ̀ dà ní. Bí bàbá wa ìmáàmù ìlú Ìkẹ́nẹ́, gbogbo ìmáàmù nílùú Ìjẹ̀bú pàápàá jùlọ, bí ẹ bá gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí, bẹ́ẹ̀ bá perú àwọn àfáà yìí pé kí ni Obafemi Awolowo kí ni tó ṣe nítorí pé nìyẹn wọ bàtà wọnú mọ́sálásí tó fi wá kú. Bí ìgbọ́ jẹ́ pé ẹ̀yin náà ẹ dalẹ̀ alájọbí ni. Àwọn ìmáàmù tí wọ́n bẹ ní ìlú Ìjẹ̀bú pàápàá jùlọ Ìkẹ́nẹ́, Ìlíṣàn, Ìṣàrà, ìlú tó yí Awólọ́wọ̀ ká nítorí pé ògo wọn ni, ògo àgbáyé sì ni pẹ̀lú. Ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ púpọ̀ níbẹ̀. Ọ̀rọ̀ orin akéwì ni Ọláréwájú Adépọ̀jù tí máa ń forin ewì ṣèkìlọ̀. Bàbá náà nígbà tí a kéré, mo máa ń gbọ́ ọ̀rọ̀ ewì rẹ̀ dáadáa. Kódà tí kì í bá jẹ́ pé bàbá yìí ó bá dàgbà, kí pọ̀rí wọn kọ́ mọ́ bínú fún bí mo ṣe fẹ́ lò pé wọ́n bá dàgbà sí èrè, kí wọ́n mọ́ bínú bí mo ṣe lò ìpọ̀rí wọn kó forí jì mí. Ìgbà tí wọ́n dàgbà làwọn kan wá ń sọ fún wọn pé kí wọ́n gbà fún Islam, ó yẹ ká máa celebrate bàbá wọn. Irú èmi yìí bá bẹ nínú ẹni tí ó máa tún ìrántí bàbá yìí ṣe, tàbí tí màá pẹ̀lú àwọn ènìyàn tí ó gbé kalẹ̀ pé ògo ìmọ́lẹ̀ bàbá yìí ò gbọ́dọ̀ kú, nítorí pé gbogbo ẹni tó bá dúró ti ń tó dúró tì tí kú bá fi dé iná la fi ṣèdájọ́ ẹ̀. Bí Obafemi Awolowo bá kú, ó kú kò kú torí páyé ń ṣèrántí rẹ̀ ni, ó sì dúró lórí tó dúró lé. Bàbá wa Ọláréwájú Adépọ̀jù tí máa ń forí ewì ṣèkìlọ̀. Bàbá yìí nígbà tó yá, nígbà tí wọ́n kéwì débì kan, àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ lòdì sí ti ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n jẹ́ gbogbo tí wọ́n fẹ́ jẹ́ nínú ayé tán. Ṣùgbọ́n mo gbé kúdòsì fún bàbá náà, k'Olódùmarè bí wọ́n bá ń bẹ láyé kó bá ní kẹ́ wọn, bí wọ́n bá ti kú kó bá ní ṣekú nísinmi fún wọn. Èyí tí wọ́n fi gbẹ̀yìn rẹ̀ ìní ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ rú àwa yìí, ìní ò jẹ́ ká máa ṣèrántí wọn. Ṣùgbọ́n bí wọ́n bá kú, bí wọ́n bá sì ń bẹ, ọ̀rọ̀ wọn ò kú. Kí lè wí tí bàbá náà ké lọ́dún náà tí Awólọ́wọ̀ tí ó kú? Ṣé pósí alájà mẹ́ta ni? Mélòó tẹlifíṣàn ní sin bẹ́ẹ̀ ń gbà náà? Mélòó tẹlifíṣàn? Ẹni tó bá ní tẹlifíṣàn ládùúgbò yóò gbé síwájú òde ni, lọ́pọ̀lọpọ̀ ọgọ́rùú ènìyàn wọ́n wá máa lọ rèé pé wo tẹlifíṣàn yẹn bẹ̀ nígbà ayé àrélù. Bàbá yìí, ọlá pé bàbá mi wá ní késẹ̀ tá a máa ń play rẹ̀ nínú ilé tá a máa ń gbọ́, ó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó máa bẹ lọ́pọlọ mi púpọ̀. Ìgbà tí mo wá gbọ́rọ̀ táwọn bàbá yìí tí wọ́n sọ, mo wá wò pé orin ewì Ọláréwájú Adépọ̀jù ni màá fi ṣe ìdáhùn ọ̀rọ̀ náà, tó sọ pé ikú tó pa Awólọ́wọ̀ bí idán lórí, ayé gbọ́ nípa ikú rẹ̀ tán wọ́n káwọ́ lérí, ikú tí wọ́n gbọ́ nílé lóko tó ká wọn lára ni, ṣùgbọ́n ọ̀rọ̀ kì í dunni kójú rẹ̀ ó bù. Obafemi aṣòro ná bí owó Ìjẹ̀bú, bàbá Ọmọ́tọ́lá ní tí ràn bí òṣùpá, ẹni tọ́mọ aráyé ń kọminú rẹ̀ tí ò kọminú wọn ni ọ̀gẹ̀rẹ̀ bí iná, bàbá Olúṣẹ́gun ọ̀dà jìnnìjìnnì bó máa lejò. Ikú mọ́ lórí aláwọ̀ dúdú lọ, òsínmọdé bí ẹrù, àlùjànnù nínú olóṣèlú àgbáyé, bàbá Olúwọlé ti gbó kìkì rọ̀run, ojú dápo òjò pàápàá tí jí sàárè lójú ẹkùn ọmọ Màríà. Mo kéèké kó tó di wẹ́lo, ikú pẹni ìyàtọ̀ nínú olóṣèlú, ojú yín dá àbí ọ̀dá, kú pakọni lójú dé, ikú poyè níyì aṣáájú rere. Nǹkan ṣe Sòkòtó sòdí ọmọ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀kàn mọ́gi nígbà tó wà láyé, gbogbo yín pátá ẹkú àìnítìjú tó jẹ́ pé bó ṣe kú tán ariwo láìlá ni gbogbo yín tó ń pa. Ojú yín dá, ojú yín ọjà, ọ̀rọ̀ èpè kọ́ ẹ lọ kọ́ sílẹ̀ bẹ́ẹ̀. Àṣẹ tiẹ̀ mọ̀ pé ọlọ́pọlọ pípé òun àgbà òṣèlú ńláwólọ́wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ọwọ́ akútán gbogbo yín wá ń sọ Gẹ̀ẹ́sì bọ́ọ̀lùgì, kò lè yà mí lẹ́nu, bẹ́ẹ̀ ni tọmọ aláwọ̀ dúdú rí, àti mọ ti yín bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Obafemi Awolowo ọkọ̀ Òdòwú, ọmọ bíi tí ń rè kọ́ lọ́jọ́ ó tó dé, ó tí wọ́n bá níta ni ọ̀jẹ́ débẹ̀, ẹ̀yin ni ẹ̀yin tẹ́ ẹ fòótọ́ sínú tẹ́ ẹ wí tọ́wọ́ akútán tí gbogbo yín wá dọ̀rẹ́ ẹ̀. Ìwọ̀nba ọ̀rọ̀ yìí mo rántí rẹ̀ nígbà tí bàbá yìí tí wọ́n sọ tó ní kálukú ó sì ti máa ti di tiẹ̀ mú nípa ọ̀rọ̀ akéwì ọ̀jọ̀gbọ́n yìí tó sọ, tó jẹ́ pé gbogbo ènìyàn ní tilé toko ni wọ́n gbọ́ nípa ikú Awólọ́wọ̀. Kódà ẹlòmíì tiẹ̀ sọ pé ìjà tí Awólọ́wọ̀ àtAkíntọ́lá tí wọ́n dìjọ́ ń jà ni wọ́n fi jọ ṣekú ẹ̀ para wọn, torí bàbá yìí náà inú ewì kíké náà láti tún gbọ́. Mo ti kéru ewì rí, tẹ́ ẹ bá gbàgbé ńgbà ọlọ́rọ̀ kí ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńgbà kan, inú ewu bàbá yẹn náà mo tún mú náà, mo gbé kúdò sún bàbá yẹn ni níbi tó ti sọ pé Akíntọ́lá kú, Awólọ́wọ̀ kú, ẹlẹ́jọ́ ti wá tán, ẹ̀rí ti wá bàjẹ́, ṣe bẹ́ẹ̀ rántí pé ìjà wọn ò parí tó ní kálukú wọn fi lọ ẹlúlù ńlọ pé òjò apá ọ̀wá tó kójò mọ́ ọlọ́mọ onílé ti yí padà ó dàjòjì.
ẹ wo àfiwé ọ̀rọ̀ tí bàbá yìí sọ lórí ikú Awólọ́wọ̀ Ọbáfẹ́mi nígbà náà. Tí a bá wá rí ènìyàn tí bá wá ń jáde lákòókò tí ń sọ pé nítorí pé Awólọ́wọ̀ wọ bàtà wọnú mọ́sálásí làwọn ṣe pa ní tiẹ̀ ṣe bá ń ló ṣe dẹni àgbébò, tí ó sì jẹ́ pé nígbà t'Awólọ́wọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí bákan náà ẹni kọ̀tọ́ kẹ́yìn náà kẹ́ mọ́ ṣàdúrà níbẹ̀ nítorí pé aṣáájú rere ni, onípò rere ni, oníwà dáadáa ni, tẹ́ẹ̀sì tó débẹ̀ tẹ́lẹ̀ ló tún lọ rè ké tàbátì àdá, tẹ́ẹ̀ lọ rè ké líláfí, tẹ́ẹ̀ lọ rè kí gbogbo ohun tí ẹ̀ mọ́ kéne. Ó jẹ́ kí ẹ̀rù Ọlọ́run kó bà mí jọjọ nítorí pé ẹni tó pani tí bá wá tún kàánú ẹni lójú ayé, bọ́ bá jẹ́ pé èèyàn bá mọrú ẹni yẹn lákòókò ìgbà tí ń sojú ayé o, ó yẹ kéèyàn mọ̀ pé bí ayé ṣe rírè àṣebójú ṣe rírè tí wọ́n fi jobi lọ́jà idẹ. Mi ní sọ̀rọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n bàbá fẹ́ sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa rántí ẹni tó mọ̀ gbọ́. Bí wọ́n bá sọ pé nítorí Awólọ́wọ̀ wọ bàtà wọnú ìlú Ìlọrin làwọn aráàlú Ìlọrin ṣe pa, òfò àdánù ńlá ni ló ṣe wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Bí èèyàn ọba mọ rírì rẹ̀ àwa mọ rírì rẹ̀ ní tiwa, nítorí pé ẹni tí ọba bírú ẹni kò lè mọ iye ẹni. ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ. Orúkọ mi ò yí padà, Evangelist Adé Ifáìwàlẹ̀sìn. Ire o.